kí wa kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní àti máa gbọ́ wa fún ti àkókò yìí. Bẹ́ẹ̀ náà la tún kí wa káàbọ̀ sí orí ìkànnì àrólé bàbá 1010 TV níbi tí a ti máa mú wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá lèmi ń jẹ́ bí ẹ ṣe mọ̀, ẹ̀yin bí Olódùmarè tí ó ṣe fi dúgún. Ǹjẹ́ síwájú kí ẹ tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ jẹ́ ká gbọ́ àwọn tí í ṣe kókó inú rẹ̀. Alága àti olùdarí iléeṣẹ́ Bua Cement ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn àtúntò rẹ̀. Àwọn ọmọ ìpínlẹ̀ Bayelsa ti ṣe ìwọ́de látàrí ikú olóògbé Richard Ekpa. Ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè yìí ti ṣe ìkìlọ̀ tó lágbára fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Tinubu, Mákindé àti gómìnà Adeleke ti ṣe àjọyọ̀ pẹ̀lú ọba Adéwọ̀lú Ládọjà, Olúbàdàn tuntun. Ǹjẹ́ ní báyìí, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà ní kíkún. Alága àti olùdarí iléeṣẹ́ Bua Cement ló ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí àwọn àtúntò tí ààrẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Alága sí iléeṣẹ́ sìmẹ́ǹtì Bua náà, Abdulsamad Rabiu, ló ti ní ó ṣeé ṣe kí owó náírà túbọ̀ gbórí sókè láàárín 1,300 àti 1,400 pẹ̀lú owó dọ́là àti ilẹ̀ òkèèrè kó tó di ìparí ọdún yìí. Rabiu sọ ọ̀rọ̀ náà pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn tí ó kúrò ní ọ́fíìsì ààrẹ nílùú Àbújá lọ́jọ́rú Wednesday. Ó gbóríyìn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu fún ìgboyà tó ní láti máa ṣe àwọn àtúntò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí pẹ̀lú wípé àwọn àtúnṣe náà ló ti ń so èso rere lórí okòwò àti owó náírà orílẹ̀-èdè yìí. Ó ní kí a máa retí ìjáwálẹ̀ owó dọ́là kí ó tó di oṣù kejìlá ọdún yìí, àti wípé irúfẹ́ ìdàgbàsókè tí ààrẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ló yẹ kí gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ kí a jọ ṣe àjọyọ̀ rẹ̀. Rabiu tún sọ wípé àwọn olùdókòwò ni wọ́n ní àǹfààní sí owó ilẹ̀ òkèèrè lọ́nà tó rọrùn pẹ̀lú ṣíṣàdínkù ìdojúkọ tí báńkì àpapọ̀ ilẹ̀ yìí yóò máa fẹ́ ní. Ó sọ̀rọ̀ lórí bí iye owó ọjà ṣe ń já wálẹ̀, pàápàá jùlọ oúnjẹ ẹnu tí à ń jẹ. Ó wá ń rọ gbogbo ọmọ Nàìjíríà láti ní sùúrù fúngbà díẹ̀ tó kù tí orílẹ̀-èdè yìí yóò fi máa kúrò nínú làálàá tó wà. Rabiu ṣàlàyé pé àwọn àtúnṣe náà ló ti wà pẹ̀lú àlàálẹ̀ tó dúró déédéé tí yóò sì jẹ́ alálòpẹ́ fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ ìlú Bayelsa ṣe ìwọ́de látàrí ikú Richard Ekpebu. Àwọn ẹbí àti olólùfẹ́ olóògbé Richard Ekpebu nílùú Bayelsa ni wọ́n ti tú jáde láti ṣe ìwọ́de alálàáfíà látàrí pípè fún ìdájọ́ tó péye lórí ikú olóògbé náà ní ìlú Yenagoa lẹ́yìn tí wọ́n ti fi kélé òfin gbé afurasí apààyàn tó ṣekú pa ẹni náà, ẹni tí ń ṣe George Idumaga. Ìwọ́de náà wáyé pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn àti àwọn tó lórúkọ ní agbègbè náà pẹ̀lú àwọn ẹgbẹ́ ọ̀dọ́ onídàgbàsókè ti ìjọ tí wọ́n darapọ̀ mọ́ ìwọ́de náà pẹ̀lú oríṣiríṣi àkọlé lọ́wọ́ tí wọ́n fi ń pè fún ìdájọ́ òtítọ́ lórí ikú olóògbé náà. Ìwọ́de yìí ló mú ìdárò àti àtìlẹ́yìn àwọn olùgbé agbègbè náà lọ́wọ́ nígbà tí fífi kélé òfin gbé afurasí ọ̀daràn náà ti ń mú àwọn awuyewuye kan lọ́wọ́, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn ènìyàn kan ti dìde láti lọ gbà kúrò ní àtìmọ́lé àwọn ọlọ́pàá. Wọ́n ní àwọn fẹ́ ìwádìí tó péye àti ìdájọ́ tó òtítọ́ lórí ikú olóògbé náà. Ìwọ́de wọn ló parí sí àgọ́ ọlọ́pàá tó wà ní Bayelsa tí ń ṣe olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà nígbà tí igbákejì kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà jáde sí wọn tó sì bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìdánilójú wípé àwọn yóò ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà àti wípé ọ̀rọ̀ náà gbọ́dọ̀ dé ọ̀dọ̀ kọmíṣánná ní kíákíá. Ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè yìí ti ṣe ìkìlọ̀ tó lágbára fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti má lọ́wọ́ nínú àríyànjiyàn ọ̀rọ̀ ilẹ̀ rárá.
Inspector General ọlọ́pàá orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tóbi ti gbé ìkìlọ̀ tó lágbára jáde wípé kí gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí má ṣe máa lọ́wọ́ nínú àríyànjiyàn ọ̀rọ̀ ilẹ̀ àbí àwọn ìwà ìbàjẹ́ mìíràn láàrin àwọn àti àwọn ará ìlú. Nínú fídíò kan tí ó gbé jáde lọ́jọ́bọ̀ Thursday látòrí ìkànnì X rẹ̀ ló ti ń bá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ wípé wọn ò lẹ́tọ̀ọ́ láti máa lọ́wọ́ nínú ìbẹ̀rẹ̀gbalẹ̀ tàbí kí wọ́n máa gbè lẹ́yìn ẹnikẹ́ni yálà oníṣòwò kan àbí olùbátan wọn. Ẹgbẹ́tókun sọ wípé ẹnikẹ́ni nínú yín ò gbọdọ̀ lọ́wọ́ nínú irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí. Ó wá sọ pé wọn kò gbọdọ̀ máa lo ọlọ́pàá gẹ́gẹ́ bí irinṣẹ́ burúkú láti máa fìyà jẹ ará ìlú. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé èyíkéyìí ọlọ́pàá tí adé irúfẹ́ ìwà ìbàjẹ́ báyìí bá sílé lórí yóò jó lamba lábẹ́ òfin. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ wípé àwọn irúfẹ́ ẹ̀sùn báyìí ló máa ń sábà wáyé ní gbogbo ìgbà tí ọlọ́pàá sì gbọdọ̀ ṣọ́ra ṣe láti má jẹ́ olùtakò fún aráàlú rárá. Ó ní ọlọ́pàá ò gbọdọ̀ máa dá sí ọ̀rọ̀ ilẹ̀ àbí ìṣesí mìíràn lọ́nà tí ò tọ́ àyàfi kó jẹ́ pẹ̀lú ìlànà lábẹ́ òfin, ṣùgbọ́n èyíkéyìí ọlọ́pàá tó bá tasẹ̀ àbẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ yìí yóò jó lamba lábẹ́ òfin. Ààrẹ Bọ́lá Tinubu, gómìnà Ṣèyí Mákindé, gómìnà Adeleke ti parapọ̀ ṣe àjọyọ̀ pẹ̀lú Olúbàdàn tòní Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà níbi ìgbádé tuntun tó wáyé ní ìlú Ìbàdàn ní àná òde òní. Ìlú Ìbàdàn ló ti kún fún èrò látàrí ìgbádé Olúbàdàn tuntun. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti gbàlejò àwọn ọ̀tọ̀kùlú àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìgbádé Olúbàdàn, pàápàá jùlọ ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà ìpínlẹ̀ Ògùn. Gbogbo wọn ti parapọ̀ láti ṣàjọyọ̀ pẹ̀lú Olúbàdàn tuntun ní àná òde òní. Lásìkò ìgbádé náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ kí wọ́n ti àwọn ọ̀nà kan pa láti lè jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ kó já geere. Àwọn ọ̀nà bíi òpópónà Bẹ̀rẹ̀ sí Màpó, òpópónà Bọ́ǹfọ̀tò sí ọjà ọba, òpópónà Ìdí Arẹrẹ sí ọjà ọba àti òpópónà Ìtàmẹ́rin sí Mọ̀pó. Ayẹyẹ ìgbádé náà ló ti wáyé ní họ́ọ̀lù Mọ̀pó tí wọ́n sì ṣètò àyè ìgbọ́kọ̀sí fún àwọn àlejò tí wọ́n wá. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹ̀ṣọ́ aláàbò dúró wápin láti má jẹ́ kí nǹkan pokúlùmùṣu nípa ètò ààbò ní ìlú Ìbàdàn. Olúbàdàn ti wá gbadé báyìí tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì ń kọrin rere kí Olúbàdàn náà. Gómìnà Ṣèyí Mákindé ṣàpèjúwe Ọba Rashidi Olúbàdàn tuntun gẹ́gẹ́ bí onísùúrù, olùfọkàntán àti ẹni tí ó máa ń pè fún ìlọsíwájú rere láàrin ìlú. Bí gómìnà ṣe ń sọ tiẹ̀, bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀tọ̀kùlú jákèjádò orílẹ̀-èdè yìí náà ń kọrin rere nípa ọba tuntun Olúbàdàn náà. Nífàyà ò ní rí jù báyìí lọ fún ti òní. Títí di ìgbà míì tí a tún máa mú àkọ́tun ìròyìn wá sí etí ìgbọ́yín, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Alága àti olùdarí iléeṣẹ́ Bua Cement ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn àtúntò ìṣèjọba rẹ̀. Àwọn ọmọ ìpínlẹ̀ Bayelsa ti ṣe ìwọ́de látàrí ikú Richard Ekpebu. Ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè yìí ti ṣe ìkìlọ̀ tó lágbára fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Tinubu, gómìnà Ṣèyí Mákindé, gómìnà Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti péjọ láti ṣe àjọyọ̀ pẹ̀lú ọba Olúbàdàn tuntun Rashidi Adéwọ̀lú Ládọjà. Ní báyìí títí di àsìkò míì tí a tún máa ní àǹfààní àti máa mú ìròyìn wá sí etí ìgbọ́yín, ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì Àròlé Bàbá 1010 TV2 kẹ́sì máa bá wa pín àwọn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Adéṣọlá lèmi jẹ́ lẹ́ẹ̀kan sí ẹyinjú Olódùmarè tí ò ṣe fi gígùn. Ǹjẹ́ títí di ìgbà náà a kí wa pé ká fi lè pàdé o. ọmọkùn àsìkò ti tó láti gbòmìnira. A kú ojú lọ́nà o ní ilẹ̀ òkun. Ẹgbẹ́ Oòduà Nation ló ń pe gbogbo ènìyàn láti wá pàdé bàbá wa Chief Dr. Sunday Igboho Oòṣà káàbọ̀ sí ilẹ̀ òkun ní ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún yìí
ní ààfin aláyélúwà ọba Dr. Solomon Bámidélé Owóníyì Òtítọ́lékè Òwéyọ̀mádé the ọba àrò of Kaba chairman Ogun Traditional Council. ẹ jẹ́ kí atúyàyà láti wá pàdé Chief Dr. Sunday Igboho Oòṣà láti Ẹgbẹ̀mẹ́kùn títí dé Ìsọlú Ìmọ̀pá Ayédòrò Ìyàmóye títí dé Ìyàrá wá sí ìlú Kaba gbogbo ilẹ̀ Yorùbá pátápátá títí dé Ọ̀wọ́rọ̀ gbogbo wa ní ká jáde láti wá pàdé àlejò pàtàkì yìí àkú oríire o ní ilẹ̀ okun ní gbàbọ̀dé ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ní olùkéde. Haúsá ìjẹ́fẹ́mi ọmọ Ìgbò èjẹ́ mọ́ lọ Yorùbá ká ìṣelógún ẹ̀jẹ̀ jàjàgbara abasi. We have a breaking news from Tanzania. You people know that I don't hesitate when it comes to breaking news, especially when it concerns Africa. We have a beautiful, wonderful, exciting news from Tanzania. Now, part of the reason why I'm excited about this news is because the president of Tanzania is a woman, Samia Suluhu Hassan. Yes, we need to loud her name so that the whole world will hear it. Samia Suluhu Hassan. Yes, she is the person that took over the presidency of Tanzania after the death of our dear late John Magufuli. You know, so many of us mourn him, and his death actually left a scar in the heart of so many of us. Anyway, recently they opened a bridge. They say that this bridge is the longest bridge in East and Central Africa. That is 3.2 kilometers across Lake Victoria. Like, I'm so excited about this. Let me tell you the most amazing thing about this bridge. It was constructed with $300 million US. $300 million US. And guess what? They didn't take a loan from IMF. They did not take a loan from any fucking place. That was the legacy of John Magufuli. He was building without taking loan from anybody. I am ashamed. I'm asking a question about my country, Nigeria. Because anything they want to do, they will take loan. If they want to dig a big toilets, they will take loan. If they want to build a pipe-borne water, they will take loan. Everything is loan. Castrated giant of Africa. That is what Nigeria is. Castrated giant of Africa. Giant of loan and corruption. We should be very ashamed of ourselves. Congratulations, my dear people of Tanzania. And to the president, Samia Suluhu Hassan. Well done, Your Excellency.